máa pè ní tèmi mọ̀ ní táwọn bàbá wa ṣe nù ní tó Odùduwà ṣe nù ìmọ̀lọ́run lọ́kàn Odùduwà ọ̀bọ Ṣàngó àwọn òòṣà tó lágbára jùlẹ̀ Yorùbá ní Ṣàngó àtògún Odùduwà orí kankan nínú wọn ọmọ ní á jẹ́ ọ̀pọ̀ síbù kí bàbá ńlá mi ọgbọ̀ wọn torí ẹ̀ lèmi èmi bọ̀ ní tí bàbá ńlá mi ọ̀bá sí ìpìlẹ̀ lèmi máa lọ ní tí bàbá ńlá mi ọ̀bá sí kò sí nítorí ìbọ̀rìṣàṣẹ́ èdè just 600 years ago ìmọ̀ Ọlọ́run lọ́kàn làwa mà láti bẹ̀rẹ̀ nítorí Odùduwà ṣe Olódùmarè la máa pè a sì máa ní ọba bí Ọlọ́run ò sí no king as God níta fi bẹ̀rẹ̀ nu máwọn tí a ń gbẹ́sìn tuntun dé àwọn ẹ̀ pé àwọn náà fẹ́ polongo ẹ̀sìn wọn ni ṣùgbọ́n ẹ̀ lè fi àṣà yín ẹ̀ lè fi àṣà Yorùbá tó dùn tó dáa tó báyìí kẹ́ wá fi máa polongo ẹ̀sìn ìṣẹ̀ṣe kọ́ lọ́lọ́ba Kristẹni.